Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ bí tó bá ti láǹfààní láti máa wò ètò yìí o. Orúkọ tèmi ò yí padà. Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi ń jẹ́ o. Adẹ̀kú bó ṣe ń lọ o. Nǹkan ń ṣẹlẹ̀ nílùú, nílé ayé, kì í ṣèlú, nílé ayé. Kí Ọlọ́run ọba kó ṣe àánú gbogbo wa ni. Mo mọ̀ọ́mọ̀ fẹ́ sáré ju ọ́díò yìí síta ni torí tí mo wà, mo busy díẹ̀. Sáré ju eléyìí síta fún ẹ̀yin tèmi. Tá a bá ń sọ̀rọ̀ àwọn pásítọ̀, a máa dàbí pé àwọn tó wà online yẹn, wọ́n ń bà wọ́n jẹ́ ni, àwọn ń ṣe kinní kan ni. Ṣé ẹ rí? Àwọn ẹni tó burú jù ní Nàìjíríà tá wà lénìí, pásítọ̀ jẹ́ number one, àáfàá tẹ̀lé. Àwọn babaláwo gan tẹ̀ tó wá lójú àánú díẹ̀ ju àwọn méjì ju àáfàá àti pásítọ̀ lọ. Ọlọ́run bá ń gbọ́. Babaláwo ó tún lójú àánú ju àwọn àáfàá, àwọn tó ń pera wọn láàfáà àti pásítọ̀ yìí lọ. Wọ́n lójú àánú jù wọ́n lọ. Ẹ̀yin èèyàn mi, kẹ́kọ̀ọ́ tẹ máa rí ṣọ́ọ̀ṣì tẹ bá sáwọ̀, gbogbo ṣọ́ọ̀ṣì tẹ bá ilẹ̀ ń korí yín bọ̀. Ẹ jẹ́ lọ ṣọ́ra yín. Èèyàn míì Ọlọ́run ti dá dáadáa o. Èèyàn míì Ọlọ́run ti fi ògo tó máa lò dọjọ́ alẹ́, ó ti fi lé lọ́wọ́. Nípasẹ̀ ṣọ́ọ̀ṣì tó ń lọ, wọ́n dẹ̀ gbogbo ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀. Ẹ bá rí ṣọ́ọ̀ṣì tó yẹ pé èrò kan tí ẹ máa kún, ẹ máa rérò lọ́tùn lósì. Kì í ṣe lásán. A dẹ̀ ń sọ fún yín, àwọn èèyàn ń sọ fún yín, àwọn tó wà náà láì sọ fún yín, àwọn tẹ́gbọ́n tún ní ìrírí tó ti rí nǹkan, wọ́n sọ fún ẹ̀yin èèyàn wa yìí, ẹ fẹ́ gbọ́, ẹ fẹ́ gbà. Ẹ wá máa kọ́ pásítọ̀ alápá má ṣiṣẹ́ tó pé àtijọ́ àti mú ọ̀lẹ, òun ló bá dédi iṣẹ́ pásítọ̀ tó ń ṣe. Oògùn tó ń ṣe oògùn, ìkà tó dẹ̀ pọ̀ jù láyé ọwọ́ pásítọ̀ àtàfáà ló wà. Kí lẹ wá ń wá kiri? Ẹ̀yin tèmi, kí lẹ ń wá kiri? Kí ló sọnù lọ́wọ́ yín? Kí ló sọnù lọ́wọ́ ẹ̀yin èèyàn? Kí lẹ ń wá lọ sọ́dọ̀ pásítọ̀ tí kò bá ṣe é kúnlẹ̀ kó gbàdúrà? Kàkà tó nǹkan tó wá lè máa mú ẹnu máa yọjú lé pásítọ̀. Kúkú ẹ̀yin tèmi, èmi ò lè lọ sílé babaláwo o. Mi ò ń ṣe. Ọlọ́run kò bá mi, ó lẹ́ni tó bá lẹ́jẹ̀ mu, kò bá mi sáàmù. But ìṣe tẹ máa lọ sílé àwọn pásítọ̀ ẹni bí yìí. Ṣe kú máa lọ sọ́dọ̀ àwọn oníṣẹ́ ìṣègùn. Torí àwọn yẹn gan tó wá dáa ju àwọn pásítọ̀ wa lọ. Ju àwọn pásítọ̀ wa míì lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò lókè tẹ́ rò pé èèyàn gidi ni wọ́n. Iṣẹ́ burúkú wà lọ́wọ́ wọn. Tán bá bèèrè lọ́wọ́ wọn pé kí lẹ fi pinlẹ̀ ṣọ́ọ̀ṣì yín? Ẹnu ayé àyẹn ẹ̀rù á bà yín náà. Ẹnu ayé àyẹn ẹ̀rù á bà yín. Ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá gbẹ́rù orin wọ̀? Bọ́lá ń lọ tá rí ọkọ̀. Ẹ wá forúkọ Ọlọ́run, ẹ máa fi parọ́, ẹ máa fi gbá àwọn èèyàn. Tẹ́ bá tẹ̀ fi ń gbá àwọn èèyàn, kò dùn mí. Ẹ tí wọ́n máa fi máa pa àwọn èèyàn. Àìmọye àwọn tó ti lọ sọ́run àrèmábọ̀ lórí ẹ̀yin pásítọ̀ àti àfáà yìí. Ẹ̀yin tèmi, ẹ gbọ́ ọ́díò yìí. Òun ló jẹ́ kí n jáde lọ́sàn-án yìí tí mo sáré ṣe ọ́díò. Tó bá di Saturday, ẹ rí mi, màá ṣe fídíò. Mo tún sáré ṣe ọ́díò yìí kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ fi kọ́gbọ́n. Fèyí kọ́gbọ́n leléyìí. Ẹ̀yin tèmi, ẹ fi eléyìí kọ́gbọ́n. Nǹkan tó bá ṣẹlẹ̀ sí ọmọlàkejì, Ọlọ́run má jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ wa kọ́gbọ́n o. Ẹni tó wà níwájú tó bá jì sí kòtò, ó kọ́ èèyàn tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n ni. Ẹ gbọ́ ọ́díò yìí. Ẹ pẹ̀lẹ́. Kí lorúkọ yín? Orúkọ mi ni Pastor Matthew Kayode. Kí lorúkọ ìjọ yín? Orúkọ ìjọ mi ni The Best Living Spiritual Church of God. Nílùú wo? Nílùú Ìṣẹ̀yìn. A gbọ́ pé ọ̀rẹ́ yín tí wọ́n ń wá láti bí ọdún 7-8 sẹ́yìn, wọ́n padà rí wọn. A fẹ́ kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ọ̀rẹ́ yín, ikú ọ̀rẹ́ yín àti bí wọ́n ṣe rí wọn. Lóòótọ́, èmi pẹ̀lú Pastor Adémọ́lá ọ̀rẹ́ ni wá láti kékeré. A jọ lọ sí ilé ìwé ni. A jọ dá ìjọ yìí sílẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí a gbìyànjú kí ìjọ yìí gbòòrò tá a rí ọ̀nà tá à ń tẹ̀síwájú pẹ̀lú ìjọ wa yìí. Ní ọjọ́ kan ni Níkẹ́ ló ṣàdédé wá bá wa tó ṣàlàyé fún wa pé bàbá kan wà nílùú Ṣakí tí a lè lọ sí ọ̀dọ̀ rẹ̀ tó lè ṣe àṣírí fún wa bí ìjọ yóò sì gbòòrò. Nígbà tí ó ṣàlàyé fún wa yìí, a jọ
gbìyànjú wa rò láàrin ara wa, a sì pinnu láti lọ sí ìlú Ṣakí láti lọ ṣe àṣírí yìí. Ṣùgbọ́n nígbà tí a dé ìlú Ṣakí tí bàbá yìí yẹ àsìkí àwa mẹ́tẹ̀ẹ̀ta wò, bàbá yìí pinnu àwa mẹ́ta tí a wá àwa méjì nìkan ni kádàrá wa rọ̀ mọ́ nǹkan tí a wá ṣe yìí. Nǹkan gbà tí a dé bàbá yẹn béèrè pé kí ni a bá wá, àṣàlàyé nǹkan tí a bá wá fún wọn. Ṣùgbọ́n bàbá yìí rí pé àwa méjì ni kádàrá wa ló bá nǹkan tí a fẹ́ ṣe yìí mu. Bàbá yìí wá pa àwa méjì tí kádàrá wa bá nǹkan tí a wá ṣe yìí, ìyẹn èmi àti Níkẹ́. Ó pè wá sẹ́yìn pé Níkẹ́ pé Pásítọ̀ Adémọ́lá tó jẹ́ ẹnìkẹta wa yìí o, òun ni á lò tí ìjọ wa tí ó fi gbòòrò síwájú. Mo wá yarí fún bàbá yìí pé bàbá báwo la ti fẹ́ lo ẹ̀dá alààyè wa láti ẹ̀dá alààyè bí àwa náà láti jẹ́ kí ìjọ wa lè lọ síwájú. Ṣùgbọ́n bàbá yìí fárígá pé àdìkẹ́sẹ̀ bómi àlèyọsẹ̀ mọ́ ń bẹ̀. So ìdí nìyẹn tí a fi ṣe ètò tí a fẹ́ ṣe ń bẹ̀. Ìgbà tó wá di tó ṣe díẹ̀, bàbá yìí rán àwọn èèyàn kan lóúnjẹ kan lọ bá wa róúnjẹ wá. Ṣùgbọ́n wọ́n àti wọn róúnjẹ fún wa tán nígbà tí a jẹun tán. Pásítọ̀ Adémọ́lá tó jọ́rọ̀ ẹ̀mí ó sùn lọ. Bàbá yìí sì fún un lọ́rùn pa. Nígbà tó fẹ́ fún un lọ́rùn pa yẹn, ẹ̀yin náà wà ń bẹ̀ àbẹ́ ìsìn bẹ̀? A wà ń bẹ̀ nígbà tí wọ́n fún un lọ́rùn pa. Ipa wo lẹ̀yin kó? Ṣé ẹ̀yin lẹ dì wọ́n lẹ́sẹ̀ mú ni àbí ẹ kàn ń wò wọ́n bó ṣe fún wọn lọ́rùn pa? Àwa ò kópa ọkàn nù rẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ pé èṣù lágbára kò ní gbàlà. Ẹ̀rí ọkàn ṣèmi náà nígbà tí wọ́n fún un lọ́rùn pa. Ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe sí mọ́. Nígbà tó wá pa wọ́n tán yẹn, kí lẹ ṣe sí, báwo lẹ ṣe ṣe òkú wọn? Bí a ṣe ṣe òkú bàbá yìí ti ṣàlàyé fún wa pé a lo àwọn ẹ̀yà ara wọn kọ̀ọ̀kan sí inú ìjọ yìí tí ìjọ yóò fi gbòòrò sókè. Ẹsẹ̀ wọn sọ pé a máa gé ẹsẹ̀ rẹ̀. Tá a bá gé ẹsẹ̀ rẹ̀ méjèèjì, a rí mọ́ bí pílà tó wà níwájú ìta church. Níbi àbáwọlé church. Bẹ́ẹ̀ni. So ẹ̀yìn ọkàn rẹ̀ á rìn mọ́ ẹnu ọ̀nà àbáwọlé inú church. Ibi táwọn èèyàn ń gbà wọlé gangan. Táwọn èèyàn ń gbà kọjá bẹ́ẹ̀ ni. So ẹ̀yìn apá rẹ̀ méjèèjì á rìn mọ́ bí àwọn pílà tó wà lẹ́yìn church. Ṣùgbọ́n gbogbo yòókù tó kù pàtẹ́ gbúndúrúkú yòókù tó kù a máa rí mọ́ orí ọ́tà náà gan. Tó bá ṣe ṣe ètò yẹn nìyẹn sà. Báwo làṣírí ìṣe wá tú? Àti ọ̀dọ̀ ìyàwó mi Níkẹ́ láṣírí ti tú jáde. Ìyàwó yín. Bọ́ a gbọ́ wípé Adéníkẹ́ yìí ìyàwó ọ̀rẹ́ yín Pásítọ̀ Adémọ́lá ni tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ni àfẹ́sọ́nà ọ̀rẹ́ mi Pásítọ̀ Adémọ́lá ni tẹ́lẹ̀. Kí ló dé tó wá jẹ́ pé àwọn lẹ fẹ́? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí àṣírí tó ti wà láàrin wa yìí, mo wò pé tí a bá fẹ́ra wa, àṣírí ò lè tú síta sọ́dọ̀ ẹnì kankan. Ẹ tó ọmọ ọdún mélòó báyìí? 45 years. 45 years. Bẹ́ẹ̀ni. Ẹ̀ka àjọ yín ti wá tó bíi mélòó? Ó ti tó bíi mẹ́ta. Mẹ́ta. Ọmọ mélòó lẹ ti bí? Ọmọ méjì. Ọmọ méjì. Bẹ́ẹ̀ni. Bó làwọn ọmọ yín wà báyìí? Ọmọ yìí tó jẹ́ àkọ́bí mi òun wà ní abroad, kò sí Nàìjíríà mọ́. Ìkejì sì wà pẹ̀lú wa níbí báyìí. Nígbà tí àṣírí ti wá tú yìí, tí gbogbo èèyàn ti rí nǹkan tó ń ṣẹlẹ̀, kí ni nǹkan tí ẹ fẹ́ kí Ọlọ́run ṣe fún yín? Mo ti sọ fún Ọlọ́run níbi tí mo wà yìí. Gẹ́gẹ́ bí Bíbélì ti sọ pé ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó sì kọ̀ ọ́ sílẹ̀, òun ni Ọlọ́run yóò sì dáríjì. So mo ti bọ́ Ọlọ́run sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ pé kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo sì mọ̀ pé tọ́lọ́run bá yọ mí nínú ibi tí mo wà yìí, Ọlọ́run dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yìí, ìgbà tí ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pásítọ̀ tẹ́ ń jíṣẹ́ fáwọn èèyàn, ṣé tẹ́ ẹ bá ń wàásù fún àwọn èèyàn, kí ló dé tẹ́ ẹ wàásù fún ara yín náà? Gẹ́gẹ́ bí mo sọ sílẹ̀ ní àkọ́kọ́ pé èṣù lágbára kò ní gbàlà. Ọlọ́run sá dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ṣé lóòótọ́ ni Ọlọ́run pè yín àbẹ́yìn lẹ pera yín? Ọlọ́run ló pè mí. Èmi kọ́ ni mo pera mi. Ọlọ́run ló pè yín. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nígbà ẹ̀yin tí Ọlọ́run pè, báwo lẹ ṣe wá ṣe tí èṣù tó fi rí yín lò? Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ń sọ pé ṣé èṣù ni, ẹ̀ ń gbé ìyàwó ọ̀gbà pé ṣé èṣù ni, bọ̀ ẹ̀yin sọ pé ṣé èṣù ni. Ẹ̀yin tọ́lọ́run pè, báwo lẹ ṣe wá fira yín lẹ̀ fún èṣù láti lò yín?
níkẹ́ lèṣù lò tó fi wọlé sí mi lára. Èṣù lágbára. Ọlọ́run dára ẹ̀ṣẹ̀ mi jì. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi ni Pastor Matthew Kayode. Kí lorúkọ ìjọ yín? The Best Living Spiritual Church of God. Best. Ẹ pẹ̀lẹ́. ṣé ẹ rí nǹkan tí mò ń sọ fún yín ẹ̀yin tèmi ẹ ṣáà gbọ́ ọ́díò yẹn bó ṣe lọ ṣé ẹ gbọ́ ọ́díò yẹn bó ṣe lọ ṣé ẹni tó pa yẹn ọ̀rẹ́ ẹ̀ tó pa yẹn ṣé kò lẹ́bi ni tó sọ pé kọ́lọ́run dárí jù kọ́lọ́run dárí ẹ̀ṣẹ̀ jù ṣé ọ̀rẹ́ ẹ̀ yẹn kò ní ìyá kò ní bàbá ó kàn tiẹ̀ pa torí pé ó fẹ́ jẹ́yàn tó pò náà fẹ́ lálùyó ó fẹ́ dàbí pásítọ̀ Adébóyè ó fẹ́ dàbí pásítọ̀ bàbá Oyèdépò nǹkan tó ń lé kiri nìyẹn àwọn pípì làwọn pásítọ̀ olórí burúkú yìí ń wò mo forúkọ bo pásítọ̀ kan láṣìírí ní online tó náà máa sọ̀rọ̀ a máa fi ẹ̀wé pásítọ̀ Adébóyè a máa fi ẹ̀wé pásítọ̀ Oyèdépò nǹkan tí gbogbo wọn lé nìyẹn ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn lẹ́gbìn ẹ̀yin tèmi ẹ̀yin tẹ́ nọ́mbà àwọn pásítọ̀ yìí mo ti sọ ní síwájú kí tó ní àkọ́kọ́ nínú fídíò yìí pé nǹkan tó máa mú yín lọ bá pátá ẹ̀ mọ̀ pé ẹ̀ lè fi ẹnu yìí kẹ́ fi béèrè nǹkan tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ̀ lè jókòó kẹ́ gbàdúrà sí Ọlọ́run pé àwọn pípì gan wọn ń gbàdúrà wọn ń gbàwẹ̀ gbogbo ló ń sọ aná fáìn wọn ń gbàwẹ̀ nǹkan ayé náà ń lé nǹkan tó lè mú yín tẹ́ ẹ̀ lè fi ẹnu yín béèrè kàkà tẹ́ máa lọ sọ́dọ̀ àwọn pípù yìí ẹ̀ kúkú máa lọ sọ́dọ̀ àwọn babaláwo ká kú mọ̀ pé ẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn babaláwo kẹ́ ẹ kú mọ̀ pé yes ọ̀dọ̀ babaláwo ni mo ń lọ nǹkan tó máa mú yín máa yálé pásítọ̀ kiri tẹ́ ẹ̀ lè fẹnu yín gbàdúrà babaláwo gbogbo tó lè pa yín gan apẹ́ àwọn pásítọ̀ yín àìmọye ẹ wo ẹni tó sọ̀rọ̀ yìí àṣírí ẹ̀ ṣe máa tú o eléyìí tó ń parẹ́ àwọn kan òun àti níkẹyìn ti sọjọ́ plan ní ẹ̀ kó di pé wọ́n mú máa yẹn lọ ó ṣe wá jẹ́ pé ọjọ́ tó ń lọ yẹn gangan náà pa á wọ́n tó ń lọ sọ́dọ̀ máa yẹn tẹ́lẹ̀ yẹn bàbá Ṣakí yẹn tẹ́lẹ̀ tẹ́ kó di pé wọ́n á mú pásítọ̀ Adémọ́lá yẹn lọ òun àti girlfriend ẹ̀ níkẹyìn gan wọ́n ti ń fẹ́ra wọn kó tó di pé ẹnì yìí kó di pé wọ́n ti ń fẹ́ra wọn kó di pé wọ́n pa máa yìí wọ́n ti jọjọ́ máa fẹ́ra wọn kó di pé wọ́n pa máa yẹn ẹ̀yin tèmi ẹni tó bá lè ní àǹfààní láti gbọ́rọ̀ yìí mo fọ́ náà bẹ̀ yín ẹ yé wá pásítọ̀ kiri mọ́ ó dẹ̀ mélòó àwọn babaláwo náà ìkà ni wọ́n mi ò lè sọ pé kéèyàn máa lọ lé babaláwo láyé Ọlọ́run má jẹ́ nǹkan tá lè mú yín kí ẹ má lè gbàdúrà sọ Ọlọ́run tí ẹ ti wá mú Ọlọ́run ìyà tí Ọlọ́run kọ sí Kẹ́hìndé òun náà ló kọ sí Táyé ó wà lórí bó bá ṣe súnmọ́ Ọlọ́run tó Ọlọ́run gbogbo ló dá wà òun ni bàbá wà ọmọ ò lè máa béèrè nǹkan lọ́wọ́ bàbá ẹ̀ kó máa náà ò ní tó o bá ṣe dáadáa sí bàbá ẹ̀ á fún ẹ ní nǹkan tó fẹ́ ṣùgbọ́n àwa á ti jìnnà sí Ọlọ́run jù tó ibẹ̀ la fi ń wá pásítọ̀ òjijì kiri gbogbo àwọn pásítọ̀ rí yẹn ìsàlẹ̀ ọ̀rọ̀ gbogbo wọn ó lẹ́gbìn ẹ̀yin tèmi ẹ súnmọ́ Ọlọ́run ẹ gbàdúrà nǹkan tó bá ṣe yín ẹ gbàdúrà sọ́lọ́run ẹ lọ sínú àwẹ̀ ẹ gbàdúrà Ọlọ́run gbàdúrà ẹ wá mọ àwọn pásítọ̀ tẹ́ pé babaláwo bẹ́tà wọn àwọn àfáà àti pásítọ̀ yẹn babaláwo gbogbo tó ń ṣiṣẹ́ babaláwo bẹ́tà wọn iṣẹ́ burúkú pọ̀ lọ́wọ́ wọn tó pọ̀ jù iṣẹ́ burúkú pọ̀ lọ́wọ́ wọn èmi ò ní pé kẹ́ ẹ máa lọ lé babaláwo mo ń sọ ní o pé babaláwo tún bẹ́tà wọn àwọn babaláwo tẹ́ ń rí yẹn wọ́n bẹ́tà àwọn àfáà mi àwọn pásítọ̀ mi lójú ẹ oní bàbá yẹn yìí lọ ṣé bàbá lè dá odidi géńdé yìí lọ́rùn ó báyọ̀ nǹkan ló fi àdá gan tó fi ọ̀bẹ tó fi gé ọ̀rẹ́ ẹ̀ lọ́rùn àti níkẹyàwó ẹ̀ ẹ̀yin tèmi mo kàn sáré ní kí gbélé sí létí mi o ní ọ̀la mo tún máa mẹ́nu bà á pẹ̀lú àwọn nǹkan míì àwọn pásítọ̀ wọn ti bà ayé jẹ́ wọn ti bọ̀nà jẹ́ àwọn nǹkan ló bà Nàìjíríà wa yìí jẹ́ ire o tó bá di lọ́la àárira ẹ ṣé ó dàbọ̀.